wo ọmọ àti mi jẹ́ ń sáré já ẹ ṣé orílẹ̀ ayé tá ń lò lọ yìí ó ṣọ́ọ̀tì gan ni o so therefore tó o bá lówó lọ́wọ́ enjoy your life torí pé ìwọ nìkan àní ìwọ nìkan ló lè múnú ara ẹ dùn àbò rò pé wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yẹ ká yẹn torí change tó wà lọ́wọ́ ẹ ni ìwọ jẹ́ kó dá gbáú àbí kó lódì ẹ kú sórí gbogbo owó tó ń tọ́jú yẹn òun gan ni wọ́n máa tún fi ṣòkú ẹ̀ náà máa fi pa màálù. King Dr. Saheed Osupa rèé bàbá gan òun gan mẹ́ka rẹ̀ happy òun àti Saheed Ibile ọmọ onílẹ̀ tó ń talẹ̀ ọmọ àgbà Fúlàní tó ń fawọ ẹkùn kírun wo bọ́n ṣe ń jayé ara wọn bọ́n ṣe ń jayé orí wọn tí wọ́n ń jó bẹ́ẹ̀ ni wọ́n ń yọ̀ so therefore if you have money enjoy your life torí ilé ayé yìí ó short gan. Tó bá yẹ pé gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí Gist Entertainment náà ni má gbàgbé láti click lórí subscribe button kó like kó o bá mi share ó yá ẹ̀já àjọ gbádùn Saheed Osupa àti Saheed Ibile kí ló ṣẹlẹ̀ láàrin wọn.